الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين أكي أولون ọba òní ọba àná ọba gbogbo ìgbà ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ ọba tí ó máa ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò ní sí mọ́ gbogbo nǹkan ni ó tán ṣùgbọ́n Ọlọ́run nìkan ni ó ṣẹ́kù owó tá a ní yóò tán ńjọ́ kan ilé tá a kọ́ gbogbo ó parẹ́ ńjọ́ kan ṣùgbọ́n Ọlọ́run ọba nìkan náà ni ó ṣẹ́kù gbogbo tí ń jẹ́yàn láyé pátá gbogbo wa la máa tán ṣùgbọ́n Ọlọ́run ọba nìkan ni ò ní tán ọba náà la kí àwa tara Ọlọ́run ta kí atọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì tó já sí wípé hudan wa rahmatan lil alamin ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba wa ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ náà kó má mọ lórí ànábì nìkan kó má bá gbogbo àwọn ará ilé ẹ̀ àwọn sàhábà àwọn kùlàfà rashidun àwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni ire tí wọ́n ti bọ́ sálì kìyàmà àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba wa ṣe fún wọn àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún àwọn àfẹ́sìn tó ń bẹ láyé lónìí tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri ayé láwọn àfáà tó já sí wípé qala Allah qala Rasul Ọlọ́run sọ ànábì sọ òun ni wọ́n gbé dání láwọn àfáà tí wọ́n pa nǹkan míì mọ́ ẹ̀sìn tí wọ́n polówó ẹbọ nú ẹ̀sìn tó já sí pé tawhid ni wọ́n pariwo káàkiri ayé irú àwọn àfáà bẹ́ẹ̀ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn látòrí àfáà wa Saidi Shittu tó fi kárí gbogbo àwọn àfáà súnà àtẹnitámọ̀ àtẹnitá ń gbọ́rọ̀ wọn lórí afẹ́fẹ́ tí ń ṣe wá láǹfààní abẹ́ Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún gbogbo àwọn àfáà súnà tí wọ́n jẹ́ mujahidudeen tí wọ́n jẹ́ olùgbìyànjú sínú ẹ̀sìn àfáà wa Pẹ́mí Mutọ́hírù àfáà Abdullahi Mustapha tó fi kárí gbogbo àwọn àfáà súnà àtẹnitámọ̀ Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà Ọlọ́run bá wa ṣe fún wọn àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà pẹ̀lú gbólóhùn tó fi ń lọ́lá jù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu orí àjẹjẹ tó Ọlọ́run àláfíà Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó máa bọ́ oníkálùkù wa gbé àwa bẹ̀ Ọlọ́run fẹ́mi àti yín ọlọ́májà àròfo ọlọ́májà àṣòfò ọlọ́májà agúnlẹ̀ ṣébùté òfo àtẹ̀mí àti yín àní kábàámọ̀ àtẹ̀mí àti yín àní jẹ́ kábàámọ̀ àtẹ̀mí àti yín àtúbọ̀tán wa Ọlọ́run jẹ́ ó dáa má torí ayé wa bọ̀run wa jẹ́ má torí ọ̀run wa báyé wa jẹ́ àtayé àtọ̀run méjèèjì ni kó dára fẹ́mi àti yín Allahumma àmín náà gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé àsìkò tá wà yìí òun ni àsìkò tó já sí pé àwọn àfáà bídíà àwọn àfáà onísúfí àwọn àfáà onísúfism àwọn onísúfí àwọn àgbákò àfáà àwọn àfáà òfò tí wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà tí wọ́n ń ba iṣẹ́ àwọn èèyàn jẹ́ níwájú Ọlọ́run àsìkò yìí làwọn àfáà náà wọ́n máa kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sórí ibú níwájú Ọlọ́run àsìkò yìí làwọn àfáà burúkú yìí wọ́n máa mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi máa kọ orí burúkú níwájú Ọlọ́run gẹ́gẹ́ bá ti mọ̀ pé oṣù tí wọ́n bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam la wà oṣù tí wọ́n bí Ànábì la wà. ọjọ́ Monday sì ni wọ́n bí Ànábì.
ànábì tí wọ́n bí ní ọjọ́ Monday kí lẹ́ ànábì máa ń ṣe ànábì máa ń gbàwẹ̀ Monday and Thursday ànábì máa fi ń gbàwẹ̀ ni ànábì tí wọ́n bí ní ọjọ́ Monday ànábì fún rẹ̀ kò celebrate birthday rẹ̀ ẹ dákun torí t'Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn kẹ́rì mi ò ní àyá Kùránì kan tí mo fẹ́ mú wá àbí àdìsí kan tí mo fẹ́ mú wá mo kàn fẹ́ sọ̀rọ̀ pé kí ẹ̀yin èèyàn kẹ wise kẹ lajú ẹ lajú ẹ má jẹ́ kí àwọn àfáà yẹn ẹ má jẹ́ kí wọ́n fi nǹkan mi bọ̀ yín lójú kó fi nǹkan mi dín yín lójú ẹ lọ wise ẹ lọ tají ẹ má yẹ kí wọ́n brainwash làákà yín gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yìnyá ẹ lọ wise ẹ má yẹ kí àwọn àfáà yẹn ẹ má yẹ kí wọ́n brainwash làákà yín ẹ má jẹ́ kí wọ́n da ìlàkà yín rú ẹ má jẹ́ kí wọ́n da iṣẹ́ yín nù níwájú Ọlọ́run ẹ má jẹ́ kí wọ́n bà iṣẹ́ yín jẹ́ níwájú Ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì fún rẹ̀ ànábì ò celebrate birthday ẹ dákun ẹ̀yin yá wa tẹ́ bàbá wa nínú àwọn sàhábà ànábì àtàwọn àfọ ní Sufi tòní ta ló fẹ́ràn ànábì jù mo ń bẹ̀rẹ̀ ni o nínú àwọn sàhábà àwọn sàhábì ànábì nínú àwọn sàhábì ànábì àti nínú àwọn sàhábì ànábì àtàwọn àfà Sufi ta ni ó fẹ́ràn ànábì jù lẹ́yìn ìgbà tá ànábì lọ àmàrí àwọn sàhábà kan tí wọ́n àárín náà sàhábà tó celebrate Mólid Nàbí tó celebrate birthday ànábì àmàrí àárín nínú àwọn tábìyìn tí wọ́n celebrate birthday ànábì àwọn ìmámù mẹ́rẹ̀ẹ̀rin ìmámù Málíkì ìmámù Hanbali ìmámù Hanafi àárín àwọn ìmámù mẹ́rẹ̀ẹ̀rin àárín ẹni tó celebrate birthday ànábì nínú gbogbo wọn o. níbo ló ti wọ́n rí orí burúkú tí wọ́n ṣe yẹn níbo ló ti rí ẹ̀yin yá wa tẹ́yìn bàbá wa níbo ni wọ́n ti rí níbo ni wọ́n ti rí ok nínú àdìsí kan nígbà tá ànábì ní mo ti gbàgbé bí nọ́ọ̀sù àdìsí yẹn ṣe wá wọ́n ní àmọ́là kíní kan àdìsí yẹn wá pé ẹni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa ń bẹ̀ ànábì ní fa uwa rọ́ọ̀dù a ó dá padà fún ẹ̀yà wa ẹ listing dáadáa o ẹ listing ẹ jẹ́ kí làákà yín ṣí o ẹ má jẹ́ kí àwọn àfọ́ olórí burúkú onísúfì yẹn ẹ má jẹ́ kí wọ́n brainwash làákà yín o ẹ má jẹ́ kí wọ́n da ìlàákà yín rú eléri bú ni wọ́n o torí nǹkan tó fẹ́ jẹ kò sí kan tí wọ́n lè ṣe o wọ́n lè ba ayé yàn jẹ torí nǹkan tó fẹ́ jẹ o àwọn àfáàyàn àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ kẹ́ tìtì lọ́ mọ́ o káwọn ṣáà ti jẹ ní tiwọn káwọn ti wà òkè ní tiwọn o káwọn ti jẹun káwọn ti lè jẹ kọ́ ti mu kọ́ ti wà òkè òun ní titi wọn wọn kọ̀ kí wọ́n bà ti ń jẹ́ níwájú Ọlọ́run wọn kọ̀ kí wọ́n bà wàhálà ń jẹ́ níwájú Ọlọ́run o àwọn àfáà yẹn ó tọrọ mo bá yín sọ ó tọrọ mo sọ fún yín o mo sọ ó tọrọ fún yín ni o àwọn àfáà onísúfì lẹ́yìn kó jẹun kó ti jẹ kó ti mu kó dẹ̀ wà òkè títí wọn nìyẹn o wọn kọ̀ kí wọ́n bà tèèyàn jẹ́ níwájú Ọlọ́run wọn mind àwọn àfáà onísúfì ò mind wọn mind kí wọ́n mú ẹ sórí burúkú níwájú Ọlọ́run káwọn ṣáà ti jẹ káwọn ṣáà ti mú kó ti wà òkè ní tiwọn. òkè nígbà tá ànábì ní ẹni tó bá ànábì àdìsí yẹn kọ́kọ́ wá pé ẹni tó bá sọ̀rọ̀ kan
tí ò sí àṣẹ wa ń bẹ ànábì ní fa huwa raddu a ó dá padà fún. ànábì wa ní ẹni tó bá ṣiṣẹ́ kan mọ́ ní àmìlà amalan ẹni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa ń bẹ ànábì ní fa huwa raddu a ó dá padà fún. ànábì ló sọ náà ànábì Muhammad ló sọ àdìsí yìí àdìsí tó wà sahih ni kò ń ṣe dọ̀ífò olórí bú àfà ló máa ní àdìsí yẹn dọ̀ífò ni o. àwọn àfọ onísúfì jákujáku tí wọ́n ń ba ayé jẹ́ torí nǹkan tó fẹ́ jẹ àwọn ló máa sọ wípé àdìsí yẹn dọ̀ífò ni o. àdìsí tó wà sahih ni o àdìsí confam. ànábì ní ẹni tó bá ṣiṣẹ́ kan ẹni tó bá ṣiṣẹ́ ẹ gbọ́rọ̀ yìí dáadáa o ẹ gbọ́ wọ ànábì ní ẹni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa ń bẹ lẹ́yìn àfihàn ìná tí ò sí àṣẹ wa ń bẹ ànábì ní fa huwa raddu a ó dá padà fún. ànábì ló sọ náà. níbo la ànábì ti wá stamp ẹ wípé ẹ máa ṣe mọ́lídìí fẹ́mi ànábì ẹ máa celebrate birthday mi níbo la ànábì ti stamp ẹ níbo la ànábì ti fàṣẹ sí ẹ mú jáde wá. ìyẹn àfọ onísúfí ibi tá ànábì ti stamp ẹ ànábì ló ti sọ yìí ànábì ti ní ẹni tó bá ṣiṣẹ́ kan tí ò bá sí àṣẹ wa ń bẹ ànábì ní fa huwa raddu a ó dá padà fún. kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè jẹ́ kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè jẹ́. ọlọ́run ò dẹ̀ kí n sọ fún àwọn pé ká tẹ̀lé anybody kọjá pé àti Allah wa àti Rasul ẹ tẹ̀lé mi ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ mi ohun tó lọ́wọ́ máa ń pariwo fún wa nìyẹn. ọlọ́run ní wa ma atakum Rasul fakhuzu ohun tá nàbí bá mú wá fún yín fakhuzu ọlọ́run ní ẹ gbá mú. tànàbí bá mú wá fún yín tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ohun tó bá mú wá fún yín ọlọ́run ò sọ pé ohun tí àfàwé kan bá mú wá fún yín ọlọ́run ò sọ pé ohun tí àfọ̀òfò kan bá mú wá fún yín ọlọ́run ò ní ohun tí àgbàwèrè kan bá mú wá fún yín ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní ohun tá nàbí bá mú wá fún yín fàkùzù ẹgbàmú. kánábì tó lọ láti rí i pé ọlọ́run sọ fún ànábì pé òní o àti pé ẹ̀sìn yín fún yín ọlọ́run sọ fún ànábì bẹ́ẹ̀ náà ọlọ́run sọ fún ànábì pé ìyá ànábì àti pé ẹ̀sìn yín àti pé fún yín wọn ò dẹ̀ ṣe mọ́lídìí gbà yẹn. ẹ̀yin àfọ ní Sufi jákujáku níbo lẹ́yìn tí wàá rí orí bútẹ́ǹtì bọ̀nú ẹ̀sìn ẹ wá kọ̀ kẹ bà ayé àwọn èèyàn jẹ́ kéyìn ṣáà ti jẹ kẹ ti wà òkè ẹ kọ̀ kẹ bà iṣẹ́ àwọn èèyàn jẹ́ níwájú ọlọ́run ẹ kọ̀ kẹ bà ayé àwọn èèyàn jẹ́ níwájú ọlọ́run kéyìn ṣáà ti wà òkè ní tiyín. gbogbo ẹ̀yin àfọ ní Sufi tẹ́ mú òdodo tẹ́dẹ̀ ń torí pé nǹkan tẹ́ fẹ́ jẹ tẹ́ wá ń bà iṣẹ́ àwọn èèyàn jẹ́ níwájú ọlọ́run ẹ ní láti bọ̀ tán rẹ o ẹ ní sọ̀kalẹ̀ dáadáa o eléyìí ò kí ń sọ̀rọ̀ ìpè o torí pé ìyá mi aláìmọ̀kan ni ó ń ṣe wàhálà ó ń kírun ó ń gbìyànjú ṣùgbọ́n àwọn àfọ onísúfí torí nǹkan tó fẹ́ jẹ wọ́n á sì bà gbogbo iṣẹ́ ni ẹlẹ́ni jẹ́ níwájú ọlọ́run wọ́n á daṣẹ́ rẹ̀ nù níwájú ọlọ́run torí nǹkan táwọn fẹ́ jẹ. gbogbo ẹ̀yin àfáà Sufi tẹ́ mú òdodo tẹ́ wá torí nǹkan tẹ́ fẹ́ jẹ tẹ́ wá ń bà iṣẹ́ àwọn èèyàn jẹ́ níwájú ọlọ́run ẹ ní gúnlẹ̀ dáadáa o ẹ sì ní láti bọ̀ tán rẹ o ẹ bẹ̀rù ọlá o ẹ bẹ̀rù ọjọ́ tó kù yín nìkan pẹ̀lú ọlọ́run o tí ẹ tiẹ̀ wá máìdì pé kí táwọn èèyàn bàjẹ́ níwájú ọlọ́run kẹ́yìn ṣáà ti jẹ kẹ́yìn ṣáà ti wà ókè ní títí yín
ká nábì tó kú lọ́lọ́ ti sọ ní àràfà gbẹ̀yìn tá nábì sọ àràfà gbẹ̀yìn tá nábì sọ àràfà gbẹ̀yìn tá nábì ṣe àràfà gbẹ̀yìn tá nábì ṣe lọ́lọ́ ti sọ fún ànábì pé òní o àti complete ẹ̀sìn yín fún yín nígbà yẹn wọn ò ṣe mólid náà wọn ò ṣe súnfí orí búngbà yẹn wọn ò táṣọ fúnfún kọ́kọ́ síwájú ànábì dẹ̀ ní tàràkìtù fi kú màmúrẹ́ẹ̀nì ànábì ní màá fi àwọn ọ̀rọ̀ méjì kan kalẹ̀ fún yín ànábì ní àwọn ọ̀rọ̀ yẹn tẹ́ bá gbámú látẹ̀dílù ẹ̀ ní sọnù kitaballah tírà Ọlọ́run wa sunnatur rasul àti sunna ànábì tírà Ọlọ́run tí ń jẹ́ Al-Qur'an àti kí ni sunna wọn ànábì ẹ̀yin àfọ́ ní sufi ṣé sunna ànábì ni mòlídìí orí burúkú tẹ̀ ṣe mo bẹ̀rẹ̀ ni o ṣé sunna ànábì ni ṣé sunna ànábì ni ẹ dáhùn ẹ ṣé sunna ànábì ni níbo ni babaláwo bàbá yín ti rí níbo ni ìyá kú ìyálà ìyá yín níbo lẹ ti rí ṣé sunna ànábì ni mo bẹ̀rẹ̀ o kò ń ṣe sunna ànábì ó jẹ́ sunna ànábì náà ẹ dákun gbogbo ìyá wa àtẹ bàbá wa tẹ́ ń gbọ́ wa ẹ dákun torí t'Ọlọ́run téèyàn ò bá tẹ̀lé Ọlọ́run tí ó tẹ̀lé ànábì tí ó tẹ̀lé àwọn sàhábà tí ó tẹ̀lé àwọn tábìyìn tí ó tẹ̀lé àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ta ló fẹ́ tẹ̀lé téèyàn ò bá tẹ̀lé àwọn yẹn ta ló tún fẹ́ tẹ̀lé mò ń béèrè ni o ta ló fẹ́ tẹ̀lé ta ló fẹ́ tẹ̀lé tó bá wà òkè láyé ànábì ni pé kí àwọn sàhábà kó celebrate pẹ́ẹ́dì ànábì ni níbi tí wọ́n nífẹ̀ẹ́ ànábì dé wọ́n á celebrate ẹ̀ tó yẹ pé ayé agbọ́rùn àmọ̀ ṣùgbọ́n it's not tolerated kò wà tolerate kò sí nínú Islam bídíà ni bídíà ni mólid náà bídíà ni náà bídíà. àwọn àfáà mi ń sìn lásìkò yìí wọn kọ̀ káwọn ṣáà ti pawó ìyá Balikis chairman of the day oya máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ìyàwó alága ìyàwó chair lady of the day kí lè fẹ́ fi support ilé ké wa yìí bàbá wa alága tòní bàbá wa Abdul-Latif máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan orí burúkú tó ń ṣe ń bẹ̀ náà nìyẹn kò sí kan mi tó ń ṣe ń bẹ̀ orí burúkú yẹn náà ni orí burúkú tó ń ṣe ń bẹ̀ náà nìyẹn. ìyá wa alága of tòní ìyá wa bọ̀rọ̀kìnní of tòní ìyá wa Salamu Adini of tòní ìyá wa Òṣì Adini of tòní ìyá wa Oríbú Adini of tòní ìyá wa Òfò Adini of tòní ìyá wa Àdánù Adini of tòní ìyá ẹ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ẹ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan orí burúkú tó ń ṣe náà nìyẹn òṣì tó ń ṣe níbi mọ̀lídì nìyẹn orí burúkú tó ń ṣe nìyẹn. àfá mi ò ṣe mọ̀lídì bóyá lítẹ́ẹ̀dì ló parí ilé ẹ̀dẹ́ dọ́kẹ́ tó bá ṣe mọ̀lídì tó bá yìí yóò lọ ra páànù yóò kan lé àfá mi ń ṣe mọ̀lídì tó já sí pé ó sì lọ gba gbèsè mọ́tò lẹ̀ ó ń ṣe mọ̀lídì tó bá owó tó pa báyìí ó fi bálánsì mọ́tò ni. àwọn àfá onísúfì yẹn ẹ lè jèrè níwájú Ọlọ́run ẹ̀rẹ̀ ní kúre pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń da iṣẹ́ àwọn èèyàn nù níwájú Ọlọ́run ẹ̀ ní kúre o ẹ̀ ní kúre ẹ̀rẹ̀ ní láti bọ̀ tán rí gbogbo àfọ́ oníṣúfì tẹ́ mọ́ òdodo
mọ̀ tọ̀rọ̀ tẹ wá torí kan tẹ fẹ́ jẹ ẹ wá ń da wàhálà àwọn ìyá oníyàánú tí wọ́n jẹ́ aláìmọ̀kan ẹ̀yin àfa bẹ́ẹ̀ ẹ ní láti bọ̀ tán dáadáa gbogbo ẹ̀yin àfa tẹ̀ ń ṣe mọ́líd tẹ fi ń ba iṣẹ́ àwọn ìyá oníyà jẹ́ ẹ ní láti bọ̀ tán re ẹ ní kú re gbogbo ìwà àfa tó ń ṣe mọ́líd nàbí torí nǹkan tó fẹ́ jẹ torí nǹkan tó fẹ́ mu torí ilé ẹ̀ tó ti parí torí mọ́tò orí ibú tó fẹ́ rà tó wá ń ṣe mọ́líd nàbí tó fi ń ba iṣẹ́ àwọn ìyá oníyà jẹ́ níwájú ọlọ́run ìwà àfa bẹ́ẹ̀ ò ní kú re ò ní kú re. Why? Kí ló dé tá máa tó ní personal interest wa tá máa balẹ̀ kí á mọ̀ ẹlòmíì jẹ́? It's very bad. Ká torí nǹkan personal interest títí wa nǹkan tá à ń wá ká torí kò tá fẹ́ jẹ tá fẹ́ mu ká wá balẹ̀ kí á mú èèyàn jẹ. Olórí burúkú ni ẹ̀yà fún oníṣòfin náà ayé yóò dé ní ta. N kò ń dùn mí lọ́kàn bí ẹni pé ẹ̀yà fún oníṣòfin ẹ máa wá torí nǹkan tẹ́yìn fẹ́ jẹ tẹ́ fẹ́ mu ẹ máa balẹ̀ kí á mú àwọn ìjọ oníyà jẹ́ ẹ máa bá àtúbọ̀tán àwọn ìyá oníyà ẹ máa bá àtúbọ̀tán wọn jẹ́ gbogbo yẹn àfàtẹ̀ ṣe bẹ́ẹ̀ ní kúre ẹ ní látúbọ̀tán re ẹ ní bọ́ọ̀lù pàdé ní ti dáadáa torí pé ní òfin ní àdánù ní torí pé ẹ̀yin fẹ́ gun mọ́tò ẹ fẹ́ kọ páànù lé yín ẹ fẹ́ wọ gíní ẹ fẹ́ wọ sunetelswear ẹ máa wá organize mọ́líd ànábì ẹ máa wá fi ìyá ọlọ́jà Bariga àwọn ni mother of the day bàbá wa amúgbálẹ́gbẹ̀ẹ́ ọba àwọn ni father of the day bàbá wa ẹni tó kọ̀ tá pé ń sìn òun ni bàbá wa father of the day of tòní kò jù bẹ́ẹ̀ lọ o kò jù bẹ́ẹ̀ lọ o kọ́dẹ̀ ẹ̀ta tẹ́ nìyí kọ́kọrin kọ́ lùlù kẹjọ́ yìí orí burúkú tó ṣe ń bẹ̀ náà nìyẹn. Hours tẹ fẹ́ lò ní mọ́lídì gbogbo bóyá alẹ́ mọ́júmọ́ ni o bóyá àárọ̀ dọ̀sán ni o kẹ́ tó lè gbọ́ wá sí níbi mọ́lídì ẹ rí i pé wọ́n ti ṣe gbogbo sìnrìn wọ́n ti gbawó confam ni mo ń sọ èmi náà ti wà ń bẹ̀ rí o mo ti wọnú ẹ nígbà kan rí o èmi náà wà ń bẹ̀ nígbà kan o mo wà ń bẹ̀ nígbà kan o confam lèmi sọ fún yín o confam mo ń bá yín sọ o tẹ bá dé mọ́lídì kẹ́ tó gbọ́ wá sí nípa máa ṣe wá sí àwọn àfáà yẹn wọ́n á ti gbawó táwọn yẹn bá ti fẹ́ lọ tán lọ́sẹ̀ máa ń yá àwọn bá wọ́n níwá sí ẹ má bínú pé apẹ́ gbé máìkì fún yín ọba wa oníwà sí òní aláàjì wa mama fà nígbà táwọn yẹn bá ti lọ tán táwọn yẹn ti ń kú wọn bẹ́ẹ̀ tó ti gbawó wọ́n gbawó lọ́wọ́ ẹlòmíì níbi pé ẹlòmíì asákò bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ gbà mí bẹ́ẹ̀. tó bá ṣe mọ́líd tó bá ṣe between 10 hours ẹ máa gbọ́ o ok bí wọ́n fẹ́ fi 5 hours wọ́n fẹ́ fi ṣẹ́rí wáàsí ń bẹ̀ 30 minutes ni wáàsí tipa gan ni wáàsí máa fi 30 minutes ṣẹ́rí sìnrìn tó kù kọ́ fi kọrin kọ́ fi jó kọ́lẹ̀ gbowó ó tán ìyá Bílíkísù alága ẹ máa bọ̀ kò jù bẹ́ẹ̀ náà lọ o kọ́ gbowó kọ́lẹ̀ jó kọ́ kọrin wàláì kódà àmì mo fi Ọlọ́run tó lẹ́mí mi búra nígbà tí mo ṣì wà pẹ̀lú wọn àìmọye mọ́lídì tí mo ti lọ ta ti lọ
tó já sí pé wọn padà ṣe wáàsí bí mòlídì yẹn torí pé wọ́n padà gbowó sí tí àyàn fi lọ tán tí wọ́n padà ṣe wáàsí. mo fi Ọlọ́run tó lílẹ̀ mímí búra àìmọ́ mòlídì tá a ti lọ tó já sí pé wọ́n padà ṣe wáàsí ọkọ̀ kọrin wọ́n jó wọ́n dẹ̀ gbowó gbogbo àlámọ̀ yìí mo jù bẹ́ẹ̀ lọ tọ́lẹ̀ bá ti gbowó tán tó bá di jọ́ kejì èló ni ráìsì tá gbà èló ni sẹ̀mó tá gbà èló ni kíní tá gbà ok balance ńkọ́ ó kù 200,000 ó máa ra páànù lé bóyá ó ti gba mọ́tò gbèsè ó fẹ́ balance 150 á fún wọn balance 150 ara á fi 50,000 á fi ra senator wear á fi ra gíní bẹ́ẹ̀ ṣe ń ná ọkọ nìyẹn ní ẹ̀yàn fóònù sufi bẹ́ẹ̀ ṣe ń ná nìyẹn àbórí burú bẹ́ẹ̀ ṣe ń ná nìyẹn bẹ́ẹ̀ ṣe ń ná òun nìyẹn. níbo lẹ ti rí babaláwo bàbá yín wo ló kọ́kọ́ ṣe mólídì ẹ bá wo àwọn olórí burúkú onísúfì yìí o àwọn ẹni òfò yìí ẹ má wo wọn o ẹ̀yin àwọn onísúfì ẹni tó kọ́kọ́ ṣe mólídì kèfèrí ni ọba yẹn ọba kèfèrí ni lẹ́yìn 300 century tànàbì ti lọ tán lẹ́yìn 300 century tànàbì ti lọ tán tànàbì ti lọ 300 tànàbì ti lọ òun ni ọba wìrì yẹn wá ṣe mólídì ọba yẹn dẹ̀rẹ́ yìí kèfèrí ni kì í ṣe mùsùlùmí ọba tó ṣe mólídì yẹn kèfèrí ni ẹ dákun ṣé nǹkan tí kèfèrí wá dálẹ̀ sínú ẹ̀sìn ló yẹ ká gbà àní wìrì ń dààmú yín ẹ̀ ní làákàyè ẹ̀kọ́ ń brain wash làákàyè àwọn ẹ̀yọ́ oníyàá ni ẹ̀ ń brain wash làákàyè àwọn bàbá oníbàbá torí nǹkan orí ibú tẹ́ fẹ́ jẹ torí ilé yín tẹ́ fẹ́ parí torí mọ́tò gbèsè tẹ́ gbà tẹ́ fẹ́ sanwó ẹ̀ tán ẹ̀ wá ń brain wash làákàyè àwọn ẹ̀yọ́ oníyàá àwọn màmá onímàmá ẹ̀ wá ń brain wash làákàyè wọn àwọn yọ oníyà tí wọ́n ta owó pé àwọn yọ oníyà tí wọ́n ta owó pé wọ́n máa ń ná 50 naira títí gbogbo wá tán gbogbo tó ti pa èdè wọ́n ná tán fáwọn àfọ́ lórí ibú yẹn bẹ́ẹ̀ lọ máa ní ó yá mú 100 naira jáde sí gbogbo yín ó yá fẹsẹ̀ lílẹ̀ fọ́lọ́hun wọ́n ṣe máa ń ṣe nìyẹn o tó bá ti fẹ́ ṣe sàrújí ọgbọ́n àti gbawó wọ́n ní yẹ gbogbo yẹn fẹsẹ̀ lílẹ̀ fọ́lọ́hun ó yá mú 100 naira jáde ó yá máa sọ máa ní ọdún tó wà yìí ò ní sórí burúkú yá sọfẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó yá bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ó ti sórí mi látẹ̀lé lọ ò ní ká dánwò nọdún yìí orí burúkú tó fẹ́ ṣe náà nìyẹn kọ́lẹ̀ kan ni ó yá ẹ máa mú yẹn wá mi ò ní ràdà pààyọ kọ́kọ́ jù kọ́ ṣe ràdà mo ti gbàgbé gbogbo àwọn orin ibú tá máa ń kọ tó nígbà yẹn sàrújí kọ̀ọ̀kan style àti gbawó kọ̀ọ̀kan style àbẹ́mọ̀ wọ́n máa ń lo style láti gbawó ni o style gbawó kọ̀ọ̀kan wákà kọ̀ọ̀kan ni oríṣiríṣi wákà abẹ́gbọ́ method tàbí fi gba owó kọ̀ọ̀kan pẹ̀lú wákà kọ̀ọ̀kan ni o bóyá nísìnyí wọ́n ní ó yá dídé fọ́lọ́n bó tó bá mọ̀ pé jọlọ́n lọ nìkan ní kó jòkó gbogbo ẹgbọ̀dé á dìde pé èmi ò jọlọ́n lọ o ọlọ́dún gbogbo wa lọ o ìjà dìde o gbọ́n dìde wọ́n ní ó yá bá ẹni kejì rẹ lọ́wọ́ sọ fún pé kò ní sórí burúkú ò ní sórí burúkú sọ fún pé wàá jèrè ọmọ sọ pé ó ẹ méjèèjì ò ní fi gbọ́mọ sí náà nígbà tí wàá sọ nígbà tí wàá parí àwọn ni ó yá máa mú 15 naira bọ̀ owó 15 naira yá máa bọ̀ kó máa sọ pé ó yá ẹ̀rù tó tàdí ọ̀tá ni ó gbé
gẹ́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  kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀rù tọ́ta dì í ọ̀tá ni ó gbé gbogbo àwọn orí burúkú wọn kò jù bẹ́ẹ̀ lọ àwọn style àti gbowó ó ní àfa kan àfa yẹn ó gúdù ní orí gbà tó bá kọ́ pé alága jáde báyìí àwọn ni ẹyẹ ọkùnrin dáadáa àwọn yẹn wọ́n á gbá àwọn èèyàn gbẹ síbi mọ̀lídì mo salute àwọn yẹn tó àlè mo salute yín tó àlè àwọn kan wọ́n gbà ṣégè owó alága tó bá jẹ́ alága tó bá jẹ́ chairman of the day níbi mọ̀lídì yẹn wọ́n á wò 5 naira nígbàdélé tó bá kó 50,000 wá gbogbo lánàá tán. tó bá kó 10,000 wá ẹ máa mú ọ̀tọ́ máa ṣe o tó bá pe alága kan sìn tí yàn kan fún wa ní 5,000 bàbá wa ó yẹ ẹ fi kún torí pé bàbá wa iṣẹ́ kí ni kọ ẹ fi kún bí style àwọn stylist àwọn style burúkú àwọn method òfò bá fi ń gba owó nìyẹn tó bá fẹ́ lo bí i 6 hours níbi mọ̀lídì wọ́n á fi bí 5.5 hours lọ́ máa fi ṣorí burúkú lọ́ máa fi gba owó kọrin jó wọn ní 30 minutes lọ́ máa fi ṣe wáàsí yẹn kò ní pé tó bá pé 30 minutes gan-an àfọ́níwáàsí yẹn tried because a ti rí ohun kan sórí ìjókòó gbogbo àwọn àti lọ tọ́ àrẹ oníjàmú láti ṣe wáàsí àsìkò táwọn èèyàn pọ̀ wọn ò ní ṣe wáàsí àsìkò ilé wọn máa gba owó lọ́ máa gba owó lọ́ máa gbà fi ti àfọ́níwáàsí gan a ti wík sára ààrẹ oníyá láti ṣe wáàsí nígbà tẹ́rọ pọ̀ mọ́ ẹ̀yin àfọ́ní Sufi ẹ̀yin àfá jàgùdà ẹ lọ jáwọ́ níbo lẹ ti rí mọ́lídì Nàbí níbo lẹ ti rí ẹ̀yin àfọ́ní Sufi níbo lẹ ti rí ẹ̀yin àfọ́ní Sufi níbo lẹ ti rí mọ́lídì Ànábì níbo lẹ ti rí ṣé nínú àwọn sábì Ànábì wo ló ń ṣe nínú àwọn tábì wo ló ń ṣe nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wo ló ṣe àbí ẹ̀yà fóònù Sufi ṣe fẹ́ràn Ànábì táwọn sàhábà ni fẹ́ràn Ànábì táwọn sàhábà dáhùn orí búkún báyìí láàmú ni mọ̀ àwọn sàhábà kan wọ́n fi ẹ̀mí wọn lẹ́fà Ànábì orí yín burú ni fẹ́ràn Ànábì táwọn sàhábà kí táwọn sàhábà ò lè celebrate Ànábì orí yín burú ni ẹ̀yà fóònù Sufi orí yín yìí ni tagbalagba inú yín orí gbogbo yín dàrú ni ẹ máa torí kọta ìfẹ́ jẹ ẹ wá ń ba iṣẹ́ àwọn èèyàn jẹ níwájú Ọlọ́run ẹ ní kúure gbẹ̀yìn àfọ́ní Sufi yẹn ẹ ní kúure àti gbogbo àfáà tó ń ṣe mọ̀lídì báyìí sí wọ́n ti máa àwọn alásàlá tí wọ́n ti máa máṣọ wọ́n ti máa ta iv wọ́n ti máa pín iv wọ́n ti fi déètì sí torí orí burúkú torí pẹ́sìnì nǹkan tẹ́yìn ẹ fẹ́ parí ilé yín ẹ fẹ́ san gbèsè mọ́tò ẹ fẹ́ wọ Guinea yín lórí burúkú àfáà mi Guinea tó máa wọ̀ níjọ mọ̀lídì ó máa gbà láwìn ni o tó bá ti pa mọ̀lídì láṣẹ lọ san owó tó bá pa láṣẹ lọ fi san owó àgbà láwìn ni o Guinea tó bá wọ̀ níjọ yẹn àbí aṣọ materials tó bá wọ̀ níjọ yẹn àwìn ló máa gbà o tó bá ti wá parí àṣẹ wà lọ san owó ẹ̀rẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin àfáà yìí ẹ sì bẹ̀rù Ọlọ́run kẹbẹ̀ wà lìkìyàmọ̀ yín àwa ń sọ ti wá o àwọn ń pariwo ti wá o ẹni a wí fún ọbàjọ́ gbọ́ gbogbo ẹ̀yin ìyá àtẹ̀yin bàbá táwọn àfáà yìí tí wọ́n ti bèrè wọ́n sì láká yín tó bá kọwájú sí yín ẹ̀ta tó bá pẹ̀yìn sí yín ẹ̀ta tó bá kọ ẹ̀yìn nìkan ẹ lọ tú èrò ara yín pa ẹ bèrè lọ́wọ́ àfáà yín pé
àwọn sàábì ànábì wo ló celebrate ẹ̀, àwọn tábì wo ló celebrate Molid náà mú mẹ́rẹ̀ẹ̀rin tá ń tẹ̀lé èwo ló celebrate Molid nínú wọn ẹ bèrè lọ́wọ́ àfáà yín bẹ́ẹ̀ ẹ rí i pé yóò lanú lẹ́ẹ̀ ní báyìí àfáà ọba tó kọ́ ṣe Molid ànábì Molid ọba yẹn kèfèrí ni kèfèrí ọba kèfèrí lẹ́yìn 300 century tá ànábì ti lọ táwọn sábà gan ti lọ tí ó ọlọ́run o ẹ̀yin yá yìí ẹ lọ tají náà ẹ má yẹ kó bèrè wọn sì láká yín ẹ lọ tají ẹ lọ wékọ̀ ẹ má jẹ́ kí wọ́n dorí yín rú ẹ má jẹ́ kí wọ́n fi jàǹbá gba owó lọ́wọ́ yín ẹ má jẹ́ kí wọ́n fi ọ̀nà ẹ̀rú kó fi gba owó lọ́wọ́ yín ẹ lọ tají lẹ́yìn 300 century táwọn nọ́bì ti lọ táwọn sábà ti lọ ọba tó ṣe mú tó kọ́ bẹ̀rẹ̀ kèfèrí ni kèfèrí ọba kèfèrí ọba jẹ nípa rí dá fún yín ṣé ọba kèfèrí ló gbọ́dọ̀ dákẹ́ kalẹ̀ sínú Islam ọba tí ò ṣe mùsùlùmí ọba kèfèrí ó wá dàdálẹ̀ sínú Islam ẹ̀yin olórí burúkú àfa wa gbà ẹ̀yin àfa tẹ̀ ní kúure ẹ wá gbà ẹ̀yin náà wá ń ṣe. tẹ́ bá délé sọlá tí nílọrin lásìkò mólídì wọn kọ́kọ́ ṣe jílísà bàndírì máa kọ́ ṣe jílísà bàndírì máa rí èrò bámbám bí ló ṣe pọ̀ tó yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ti fẹ́ mú wọn sórí burúkú níwájú ọlọ́run àwọn gbogbo àwọn èèyàn tó bá wà yẹn wọ́n fẹ́ mú wọn sórí burúkú níwájú ọlọ́run ni mo fi sọ pé gbogbo yẹn àfa tẹmu òdodo tẹmu tọrọ tẹ̀dẹ̀ nítorí nǹkan pé ẹ̀yin fẹ́ parí ilé yín ẹ fẹ́ san owó mọ́tò gbèsè ẹ fẹ́ san owó dínì tẹ́gbà láwìn ẹ wá torí ẹ wá ń ba àlìkíámà àwọn ìyá oníyà jẹ àwọn ọmọ bọ́lí bàbá jẹ gbogbo pátá ẹ̀ ní kúre ẹ̀ ní látùbọ̀ tán re ẹ̀yin yá wa àtẹ̀yìn bàbá wa ẹ lọ tají ẹ lọ wake up ẹ má jẹ́ kí wọ́n brain wash láká yín ẹ má jẹ́ kí wọ́n lò yín lòkulò ọlọ́run á dúró tì wá ọlọ́run wà pẹ̀lú wa o àní ṣe lásán o àní kírun lásán o àní gbàwẹ̀ lásán o nǹkan tí ó mú wa tí ó bà àrùn wa jẹ́ níwájú ọlọ́run ẹ sá fún o nǹkan tí ó mú àwẹ̀ ẹ̀yin bàjẹ́ tí ò ní jẹ́ ìtọ́wọ́gbà níwájú ọlọ́run ẹ sá fún o òun ni gbogbo orí burúkú táwọn àfáà yìí tí wọ́n ń fọ́ọ̀sì pé kẹ́ wá ṣe o bírú Mólídì ń sìn wọ́n ti máa gba donation báyìí sí wọ́n ti ìyá alágbájá kílẹ̀ ń fẹ́ fi dá sí Mólídì ẹgbẹ́ ráìsì àpò kan bàbá alágbájá ẹ̀yẹn 450,000 bàbá alágbájá ẹ̀yẹn ẹgbẹ́ tẹ́ǹtì wọn lórí burúkú gbogbo owó tẹ́ nà yẹn ládà kan báyìí ẹgbẹ́ ládà ẹkọ ẹ ṣòfò owó ni o gbogbo ìtẹ́ náwó ẹ ṣòfò owó ni o abẹ́gbọ́ ẹ ṣòfò owó ẹ ṣòfò owó ni o ládà kan báyìí ẹ lè rí ládà kíyàn báyìí ẹ lè rí o ẹ ṣòfò owó ni o kò ná 100,000 fáfá níbi Mólídì wàláì ládà kiri báyìí ò ní rí o ṣòfò owó ni o wà á tún jẹ́yà lórí owó yẹn wà á tún rí ìbínú ọ̀rọ̀ lórí owó yẹn tó ná ẹ má yẹ kí wọ́n mú yín kọlu ọlọ́run mi ní sọ jù báyìí lọ o Mólídì bídíà ni ọba tó kọ́kọ́ ṣe ọba kèfèrí ni ṣé kèfèrí ló wá jẹ́ kó dáadáa lẹ̀ sínú Islam tẹ́yìn àfọ́ olórí ibú máa wá gbà á tẹ́yìn náà máa ṣe mi ní sọ jù báyìí lọ kèfèrí dá nǹkan lẹ̀ sínú Islam ẹni tó kì í ṣe mùsùlùmí tó jẹ́ kèfèrí ó dá nǹkan lẹ̀ ẹ̀yin wèrè tẹ́ni làákà ẹ̀dẹ̀ gbá ẹ̀dẹ̀ ń ṣe orí yìí di burú gbogbo yín ọ̀dọ̀ mi ní jù báyìí lọ fa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.